fún ètò rẹ, dúpẹ́ fún ohun tó ní fún wa ní àárọ̀ yìí, nínú ilé ẹnìkankan, lórí ayé ẹnìkankan. Dúpẹ́ fún àrà tó fa ayé wa dá, dúpẹ́ fún àrà tó ti fa ayé wa dá o. Jésù gbọpẹ́, Olúwa gbà yín. Bá a ṣe tọ̀ wá ní àárọ̀ yìí, Olúwa járe o. Lóògbé ni Olúwa fara rẹ̀ hàn. Jésù dábìrà ńlá, a ó sì ní ìwọ Jésù lógo. Ní ìparí gbogbo, láyìn á sì jẹ́ fún ìwọ Jésù. Jésù Kristi, Olúwa tágbára wa. Àmín. Ọlọ́run bẹ kábẹ̀rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orin tó ṣe nínú ayé wa o. Ọba tó ṣe ńlá nínú ayé wa, ọba tó dojú tì wá. Bẹ ká gbé Ọlọ́run ga fún ohun tó ṣe. Bẹ ká yìn fún àánú rẹ̀ tó dúró láéláé lórí ayé wa, lórí gbogbo ọ̀nà wa gbogbo. Bẹ ká gbé Ọlọ́run ga nítorí pé ká yìn fún iṣẹ́ rẹ̀. Bẹ ká yìn fún iṣẹ́ ògo rẹ̀. Bẹ ká yìn fún iṣẹ́ ìwà rẹ̀ lórí ayé. Pẹ̀lú máa ń ṣe wọ́n tó pọ̀ nípa àtàgbára ọṣọ́. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ ọṣọ́. Wọ́n tó ní gbogbo ènìyàn lọ́wọ́ ọṣọ́. Wọ́n tó ní gbogbo ògo lọ́wọ́ ọṣọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú Ọlọ́run yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò rẹ̀ lórí ayé wa. Ẹ ká dúpẹ́ Ọlọ́run fún ògo Ọlọ́run. Jésù ṣe, Jésù ṣe, Jésù ṣe. Ọba tó pọ̀ nípa àtàgbára ọṣọ́. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́ ọṣọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún àánú rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ẹwà rẹ̀. Fún ògbà lórí ayé ọ̀sẹ̀. Ẹni mọ iṣẹ́ ló mọ̀ ṣe. 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 Ẹni mọ iṣẹ́ ló yàn. Ẹni mọ iṣẹ́ ló gbé ọ̀gá. Àyàn fún ohun tó ń ṣe. Àyàn fún ẹwà rẹ̀. Àyàn fún ògo rẹ̀. Àyàn fún àánú ìwọ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ibi tó bá yí wa dé. Olùgbà ló ṣe, olùgbà ló ṣe, olùtúnú Ọlọ́run ó ṣe. Olùkọ́ ọ̀run ó máa ṣe o. Ẹni máa ń sọ́lé ó máa ṣe, ẹni máa ń sọ́lé ó ṣe. Ìwọ tó pọ̀ nípa àtàgbára, ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́. Ìwọ tó ní gbogbo ìyìn lọ́wọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ kábíyèsí, kábíyèsí rẹ̀ ó ṣe o. 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 Ọlọ́run Ísírẹ́lì ó ṣe o. Ẹ̀mọ́ Ísírẹ́lì ó ṣe o. Ẹ̀mọ́ Ísírẹ́lì a yìn ọ́ fún orí gbogbo. A yìn ọ́ fún àrà ńlá. Ètò fàyè wa dá. A yìn ọ́ fún àrà ńlá. Jésù ṣe, Jésù ṣe. Jésù ṣe, Jésù a yìn ọ́. Jésù a gbé ọ̀gá, Jésù a gbé ọ̀gá. Jésù a fi ọpẹ́ fún ọ. Jésù a fi ìyìn fún ìwọ Ọlọ́run. Fún orí ńlá lórí ayé wa. Fún ògo àti ẹwà rẹ̀ sẹ́. Lórí iṣẹ́ wa, lórí ọ̀nà wa gbogbo. Olùgbà ló ṣe, olùgbà ló ṣe, olùgbà ló ṣe, olùgbà ló ṣe. Ẹ ká dúpẹ́ fún orí tó rọrùn ṣe nínú ayé wa. Ẹ ká dúpẹ́ orí gbogbo. Òtútù jọ èèyàn. Ẹ ká dúpẹ́ fún àánú gbogbo. Ẹ ká dúpẹ́ fún ọwọ́ agbára rẹ̀ sẹ́. Jésù ṣe. Ìwọ tó pọ̀ nípa àtàgbára. Ìwọ tó pọ̀ nípa àtàgbára ó ṣe o. Ìwọ tó dá ẹ̀mí wá sí ó ṣe o. Ìwọ tó pa ọmọ ó ṣe o. Ìwọ tó dúró tì wá ó ṣe o. Ìwọ tó ń dáàbò bò wá ó ṣe o. Ìwọ tó fi wá sílẹ̀ ó ṣe o. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí. Dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún àánú rẹ̀. Dúpẹ́ fún ògo rẹ̀. Dúpẹ́ ọba tó bọ̀ láṣìírí fún rere. Ọba tó jẹ́ ayé yẹ̀yẹ́ rẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run dúpẹ́ o. Dúpẹ́ orí gbogbo. Ọpẹ́ ẹ̀ ló fẹ́. Ọpẹ́ ẹ̀ ló ní ká fi wá síwájú òun. Ó ṣe inú ayé rẹ̀. Ó ṣe inú ayé mi náà. Dúpẹ́ ẹ ká dúpẹ́ orí yẹn. Ìpèsè rẹ̀ ńkọ́. Ọba tó pèsè fún wa. Ọba tó jẹ́ igi ọgbà wa. Agbára wa, ipá wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé Jésù ṣe o. Pé Jésù ṣe o. Pé Jésù ṣe o. Pé Jésù ṣe o. Pé Jésù a yìn ọ́.
Pé Jésù á fi ọpẹ́ fún ọ. Lift your voice, bless the Lord. Exalt Him, thank Him for the faithfulness of God. Thank Him for the goodness of Him. The Lord has been good. The Lord has been kind. The Lord has been righteous. Lift your voice and thank Him. Lift your voice, thank Him. Lift your voice, appreciate Him. Lift your voice, honor Him. Lift your voice, bless Him. Lift your voice, glorify Him. Lift your voice, bless His holy name. Father, we thank you, Lord. Father, we exalt you, God. Father, we magnify you. Magnify you for your great love towards us. For your fair fún wa. Fún àánú rẹ fún ayé wa. Fún agbára rẹ ní ọ̀nà wa gbogbo. Fún ògo rẹ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Olúwa o ṣeun. Olúwa o ṣeun. Olúwa o ṣeun. Ọlọ́run o ṣeun. Ẹlẹ́dàá mi o ṣeun. Ẹlẹ́dàá mi o mà ṣeun. Ọlọ́run o ṣe ní gbogbo ọ̀nà sẹ́. Ẹ ká dúpẹ́ oore gbogbo yẹn. Ẹ ká dúpẹ́ sẹ́ Ọlọ́run ti dára sí ọ yẹn. Dúpẹ́ lórí ẹ̀. Ibi tí Ọlọ́run ti dára lórí ọmọ yẹn dúpẹ́ lórí iṣẹ́ yẹn. Ibi tó ṣe yẹn, listen to your voice and give that honor to the King. Ẹ ká sọ pé ó ṣe ní gbogbo ọ̀nà mú ọpẹ́ wá síwájú ìwọ Ọlọ́run. Ní gbogbo ọ̀nà mo fi ọpẹ́ fún. Ẹ ká dúpẹ́ 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 dúpẹ́. Ẹ ká dúpẹ́ orí rẹ̀ lórí ayé wa o. Dúpẹ́ dúpẹ́ fún ìyanu rẹ̀ lórí ọ̀nà wa gbogbo. Ọba tó ṣàánú fún wa. Ọba tí ò jẹ́ kí kó rí bẹ́ẹ̀ bí ayé ṣe rò ó. Ẹ ò dúpẹ́ orí gbogbo ó tó bẹ́ẹ̀. Olùtọ́jú wa, aláàánú wa ni. Dúpẹ́ olùtọ́jú wa ni, aláàánú wa ni. Olùrànlọ́wọ́ ayé wa ni. Olùpamọ́ wa ni. Somebody lift your voice and give the Lord that praise that He deserves from you. Ẹnìkan gbóhùn rẹ sókè. Kó yin Ọlọ́run yìí fún ohun tó ṣe. Fún ohun tó ṣe ní ọ̀nà rẹ gbogbo. Fún ohun tí ó ṣe lónìí nínú ayé rẹ. Fún ohun tó ṣe nínú ayé mi. Thank Him. Thank Him. Thank Him. Thank Him. Lift your voice. Bless the Lord. Dúpẹ́ orí gbogbo. Dúpẹ́ orí gbogbo. Dúpẹ́ orí gbogbo. Dúpẹ́ orí gbogbo. Dúpẹ́ ìyanu rẹ̀ sẹ́. Olúwa o ṣeun. Ọlọ́run mi o ṣeun. Ọlọ́run mi o ṣeun. Ẹlẹ́dàá mi o ṣeun. Ọba tí ò dojú gbàgbọ́ tì wá. Ọba tí ò jẹ́ yíyọ̀ wá. Ọba tí ò jẹ́ káyé bèrè pé Ọlọ́run ti wá dà. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún orí ńlá rẹ̀ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ sẹ́ lórí ayé rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ògo àti ẹwà Ọlọ́run àti ìbùkún rẹ̀ ní gbogbo ọ̀nà. Olúwa o ṣeun. Onífẹ̀ẹ́ jùlọ o ṣeun. Alágbára gíga, thank Him. We want us to thank Him. That's what I want you to do this morning or tonight, wherever you are. Láti dúpẹ́ oore Ọlọ́run. Oore tí Ọlọ́run ṣe. Oore tí Ọlọ́run ṣe lórí iṣẹ́ rẹ. Oore tí Ọlọ́run ṣe lórí ọ̀nà rẹ gbogbo. Lift your voice, bless the Lord. Dúpẹ́ oore yẹn. Bí tó bá ti pèsè fún ẹ, ọ̀pọ̀ Ọlọ́run ṣe fún ìpèsè náà. Bí tó bá ti pa ọmọ, ẹ jẹ́ ká sọ pé Olúwa ṣe fún ìpamọ́ yẹn. Àgbẹ̀ tó dáàbò bò wá, sọ pé àwọn Ọlọ́run dúpẹ́ ààbò yẹn. Dọ́dún lórí ọmọ. Orin tó Ọlọ́run ti ṣe yẹn dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Dúpẹ́ dúpẹ́ ó fẹ́ ká mọ rírì. Ká má wo ohun tí ò ti ṣe nìkan. Ẹ jẹ́ máa jẹ́ ká lọ síwájú ẹ̀. Ká sọ pé ohun tí ò ti ṣe nìkan la fẹ́ sọ fún. Ó ṣe ohun tó sì ṣe náà ó ṣe pàtàkì nínú ayé wa. Ohun tó ṣe nínú ayé wa ó ṣe pàtàkì. Ìdásí yẹn ó ṣe pàtàkì. Ó pa ọmọ yìí, ó pa wá mọ́ yìí lọ́wọ́ ewu gbogbo. Ìdásí yẹn lásán ó ṣe pàtàkì because tí ẹni tó wà láàyè ló fẹ́ ṣe ohun tí èèyàn fẹ́ ṣe yẹn. Ẹni tó wà láàyè ni máa ń ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ ni olórin ẹgbẹ́ òkú tó ti kú kò lè yìn ọ́ o Jésù. Nínú ayé ènìyàn o. Nínú ayé ni kò lè yìn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n níwájú ẹ̀ yóò yìn. Ìgbà tí ẹ̀mí ẹ̀ bá lọ síwájú Ọlọ́run yóò yìn. Ṣùgbọ́n nínú ayé yìí, he cannot do what people are doing anymore. Kò lè ṣe, kò lè lọ sí church, kò lè kọrin mọ́. So
bẹ́ẹ̀ ni nínú ayé nìyẹn, ṣùgbọ́n nígbà tó bá padà síwájú Ọlọ́run yóò yin Ọlọ́run, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nínú ayé kò lè ṣe, ṣùgbọ́n bá tó fún láǹfààní láti ṣe, òun náà látún dúpẹ́, òun náà àwa là ń sọ̀rọ̀ yìí. Ẹ ká dúpẹ́ Ọlọ́run ó ṣeun fún oore tó ṣe náà mi lórí ọ̀rọ̀ ayé mi. Ọlọ́run ṣe ọba tó gbàgbé mi. Ẹ ká dúpẹ́ fún ìfẹ́ tó ní sí wa yẹn, ìfẹ́ tó pọ̀, ìfẹ́ tó fi fún wa lẹ̀, bàtà wọ̀ tó ń ta owó sí òun náà la rí, bẹ́ẹ̀ ni, onígi ọgbà wa, agbára wa, ipá wa, ìmọ̀ wa, ohun gbogbo. Ẹ ká dúpẹ́ fún sùúrù tó ní, sùúrù Ọlọ́run ga lórí pé ó lọ́ra láti bínú, ó lọ́ra, Ọlọ́run lọ́ra láti bínú, ó lọ́ra, ẹ ká dúpẹ́ pé ó lọ́ra, kò tí ò bá wa wí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa, gbogbo ìgbà là ń ṣẹ̀, ṣùgbọ́n kò bá wa wí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mi ò ṣe o, Ọlọ́run mi ò máa ṣe, ẹlẹ́dàá mi mo yìn ọ́, ẹlẹ́dàá mi mo fi ọpẹ́ fún, ẹlẹ́dàá mi mo fi ìyìn fún, ẹlẹ́dàá mi mo fi ògo fún. A gbé ọ̀gá nítorí pé o jẹ́ Ọlọ́run, a gbé ọ̀gá nítorí pé o jẹ́ agbára, a gbé ọ̀gá nítorí pé ìwọ wà pẹ̀lú wa, a gbé ọ̀gá pé ìwọ Ọlọ́run dúró tì wá, a gbé pé o fi wá sílẹ̀ fún ìyà jẹ, a gbé pé o jẹ́ kí ọ̀tá yọ̀ wá, o jẹ́ kí ọ̀tá yọ̀ ṣẹ́gun lórí ayé wa sẹ́. Lift your voice, appreciate, return all the glory back to Him. Thank Him for that great love. Thank Him. Dúpẹ́ orí gbogbo. Thank Him. Appreciate Him. Thank Him. Exalt Him. Lift your voice. Bless the Lord. Bless His holy name. Thank Him. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Ọlọ́run àyàn. Thank you, Lord Jesus, for the grace of your love, for your fair rẹ, that you have been there for us at all time. Ọba tó dúró tì wá. Can you lift your voice and just give that praise to Him? Can you thank Him? Can you appreciate Him? From your heart, bless the Lord. Láti inú ọkàn rẹ, jẹ́ ká yìn Ọlọ́run. Láti inú ọkàn wa, jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. And thank Him for what He has done. As you are thanking Him, He's going to do more. As you are letting Him know that He said, bless the name of the Lord, O my soul, and all that is within me. Bless His holy name. Bless the Lord, O my soul, and forget not all the benefit of Him. Má gbàgbé oore ọ̀fẹ́ tá a gbà. Má jẹ́ ká gbàgbé oore ọ̀fẹ́ tá a rí gbà níwájú Olúwa. Thank Him and give that praise to Him. Thank Him. Thank Him. In Jesus' name, our Lord, we pray. Psalm 116 say, I love the Lord. Mo fẹ́ Olúwa. Because nítorí He has heard my voice and my supplication. Pé mo fẹ́ Olúwa nítorí pé ó ṣe kéde ó gbóhùn mi. Ẹ jẹ́ ká dúpẹ́ pé ọba tó ń gbóhùn wa. I want to thank Him that the Lord has heard us. Ọba tó ń gbóhùn wa. That He heard the voice of our cry. Ọba tó ń gbóhùn ẹkún wa. Lift your voice and thank Him. Olóṣù. Ọba tó ń gbóhùn ẹkún mi. Yàkàdó zùkú torí máa ṣáàlìyàwó. Ọlọ́run ṣeun. Wọ́n tó ń gbóhùn ẹkún wa. Ọlọ́run Jésù. Ọba tó ń gbóhùn ẹkún wa. Ọba tó ń gbóhùn ẹkún wa. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Yàgàdàdà bàbá ṣe kò tó lé bọ́gàbà. Máa zùkà tàlábà yẹgàbà. Dúpẹ́ ọba tó ń gbóhùn ẹkún rẹ̀. Jesus, the Lord, I hear the voice of your cry. Appreciate Him for it. Give that honor. Return the glory back to Him. Ọlọ́run ò ṣe torí gbogbo ẹkún mi. Ọlọ́run ò ṣe torí gbogbo ẹkún mi. Ọlọ́run ò ṣe torí gbogbo ẹkún mi. Father, we thank you. And I know that you're going to hear me tonight once again. Mo àpò àtúgbọ́ mi. Jésù ṣe gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Bí ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ọ̀rọ̀ mi ò sùn. Ẹ̀yin náà ìmájì tó bẹ́ pé ènìyàn ṣe kò sí lè sùn. The Lord has not tired concerning your matters. Kó o sọ ẹni tó jẹ́ nígbàgbọ́. Whatever you are, lórí ọmọ òun náà ló máa kígbe. Lórí aya òun náà láà kígbe. Lórí iṣẹ́ is the one that will call upon. In everything is one. And He has never tired of us coming to Him. He has never tired of us telling Him about our need. He loves to do it. He loves to supply. Ó fẹ́ láti ṣe fún wa. Ó fẹ́ láti dá wa lóhùn.
who it pleased him to do those things for you. Ẹ ká dúpẹ́ Ọlọ́run, mo dúpẹ́ pé ọ̀rọ̀ mi ò sú ọ. Ó máa ń sú èèyàn gbà tó bá sọ ẹ̀kẹ́ni tó sọ ẹ̀kejì. Ìyá àgbà ẹ̀lò ẹ pè mí padà tó ní pé kíni. Ó máa ń sú èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ wa ò sú Ọlọ́run. Ẹ ká dúpẹ́ pé Ọlọ́run, mo dúpẹ́ pé ọ̀rọ̀ mi ò sú ọ. Ó dúró tì mí, ó dúró tì wọ́n ní gé ọgbà mi. You are my strength, you are my power. You are all in all to me. Lift your voice and bless the Lord. Ẹ ká gbóhùn wá sókè ká yìn Ọlọ́run yìí. Ọba tí ọ̀rọ̀ wa ò sú. Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o. Aládìwúrà ò ṣé o, Ọlọ́run gbogbo ọ̀rọ̀ ò ṣé o, Jésù ṣé o, Ọlọ́run Ísírẹ́lì ò ṣé o. Olódùmarè ṣó. Èmi ó máa yìn ọ́ o bàbá. Èmi ó máa yìn ọ́ o bàbá o. Ọba tí kò jẹ́ kí Sátánì ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi ó máa yìn ọ́ o bàbá. Bẹ́ẹ̀ kò yìn ọ̀tá fẹ́ já ayé wa wò Ọlọ́run ló gbà ó. Enemy you want to naked us, Ọlọ́run ò fún ṣe. Ohun tí ọ̀tá rò lórí ayé wa ojú tá a tán bí tá a wà yìí lọ. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ pa wá mọ́ dá wa sí ó kó wa yọ lọ́wọ́ ewu yẹn sẹ́ẹ̀. Olóhùn fẹ́ ká dá ògo padà fẹ́ tó níyì o. Ó lè tún lè ṣoore inú ayé rẹ̀. Ó tún lè tẹ̀síwájú orí ọ̀fẹ́ nínú ayé wa ní gbogbo ọ̀nà sẹ́. Jésù ṣe èmi ó máa yìn ọ́ o bàbá o. Èmi ó máa yìn ọ́ o bàbá. Ọba tí kò yẹ kí Sátánì ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi ó máa yìn ọ́ o bàbá. Bóyá ó bá bí wọ́n wá èmi ó máa yìn ọ́ o bàbá. Orí ilé o. Èmi ó máa yìn ọ́ o bàbá o. Ọba tí kò yẹ kí Sátánì ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi ó máa yìn ọ́ o bàbá. Ayé fẹ́ bèèrè ní ìtújú ayé wa. Ọlọ́run yóò jẹ́ olùsí wa láyé. Òró ló ṣe ìyanu nínú gbogbo ọ̀nà ní. Ọ̀pọ̀ ìrìnà níwájú Olúwa. Ọba tó dúró tíṣẹ́ rẹ̀ tó dúró tayé ọmọ rẹ̀ gbogbo. Bóyá bọ̀pẹ́ fún Olódùmarè iṣẹ́. Bóyá pẹ̀lú ìmọ̀ rẹ̀ níwájú Olúwa. Kábíyèsí èmi ó máa yìn ọ́ o bàbá o. Èmi ó máa yìn ọ́ o bàbá o. Ọba tí kò yẹ kí Sátánì ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi ó máa yìn ọ́ o bàbá. Olùgbé àwa ó máa yìn ọ́ o bàbá. Àwa yóò máa yìn ọ́ o bàbá o. Ọba tí kò yẹ kí Sátánì ó fi mí ṣe yẹ̀yẹ́. Èmi ó máa yìn ọ́ o bàbá. Ọpẹ́ rẹ̀ dà. Ìrẹ̀dà níwájú Olúwa. Ó Sátánì ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ni. Mo ní ọ̀tá fẹ́ kó burú eléyìí lọ. Ọlọ́run ni ò gbà tó
tó jẹ́ kí Sátánì fi ọ́ ṣe yẹ̀yẹ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí, ọba tó dúdú tì ọ́, ó tó bẹ́ẹ̀, ìyìn ló ń fẹ́. We want us to thank him, to lift our voice. The Bible told us in Psalm 117, it says, oh, praise the Lord, all ye nations, praise him, all ye people. Nǹkan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin orílẹ̀-èdè àti ènìyàn gbogbo. Nínú àwọn ènìyàn, àwọn alààyè ènìyàn ó kà ọmọ wọn. Jésù ṣé o, mo fọpẹ́ fún ọ, mo gbé ọ̀gá, ìwọ Mèsáyà, mo gbé ọ̀gá, torí wọ́n lọ́ba, ó tó bẹ́ẹ̀. Mo gbọ́gà, ìwọ Mèsáyà, mo gbé ọ̀gá, torí ìwọ lọ́ba àwọn bá mo gbé ọ̀gá, ìwọ Mèsáyà, kábíyèsí là bàbá. Afọbajẹni Olódùmarè, ọba àwọn ọba tó ń fi ọba jẹ, ọba tí ọba ara bàbà tó ọba ara bàbà níwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn láfọbajẹ, òun láfọbajẹ, òun ló fi pírẹsidẹǹtì jẹ, ti gbogbo orílẹ̀-èdè, gbogbo àti áńgẹ́lì àtàwọn àgbàlagbà òde ọ̀run tó ń wọlé níwájú ẹ̀. 24 elders bow before him. They lay their crown before the Lord and to worship him. Wọ́n náà ni wọ́n á fi ọpẹ́ yẹn fún lónìí o. Ẹ wo ọba tó gbé èèyàn gba tíkẹ́ẹ̀tì wá. Orí ọ̀fẹ́ ni ẹ gbé èèyàn ní how many protocol, how many procedure you gonna follow to get to him. Ká ní pé Ọlọ́run jẹ́ èèyàn ní àbáṣe bó ṣe lágbàá tó ṣe ní gbogbo ẹ mọ pépà tá a máa sign. Láti wá síwájú ẹ̀ lọ́wọ́ kan olúwa òkè mìíràn ó sì gbọ́ wa he listens to us, he hears us, is there. Ẹ dúpẹ́ pé Ọlọ́run ṣeun, that's your God. Ẹni tó jẹ́ Ọlọ́run wa nìyẹn, ọba tó ju àwọn ọba lọ, afọ̀rọ̀ lọ, ọba tó understand, that knows you better, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe ọba tó mọ̀ mí tó sì mọ̀ mí. Jésù ṣe ọba tó mọ̀ mí tó sì mọ̀ mí, that made you, he knows you, and also he that made you. Lift your voice, ó mọ̀ wá, ó sì mọ̀ wá. Thank him. He is the Father, he is the strength of our life, he is all in all for us, he is our place of refuge. Lift your voice and bless his holy name. Thank you, Father. Thank you, Rock of Ages. Ọlọ́run a yìn ọ́, Ọlọ́run a gbé ọ̀gá, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ ká sọ fún Ọlọ́run, bá mo ti ṣẹ̀ sí ìwọ Ọlọ́run, Olúwa dáríjì. Any area we have sinned against you, ẹ ká pé Jésù. Níbikíbi tá a bá ti ṣẹ̀ sí Ọlọ́run alààyè, pé kí Ọlọ́run kó dáríjì wá. Because Ọlọ́run yìí is the only God. Because in any way that I have sinned against you, Father, forgive me.
Olúwa dáríjì mí nígbà tí mo ti ṣe sí ọ. Ẹ pe orúkọ Jésù in any areas of life that have sinned against your word tí mo ti ṣe sí ọ̀rọ̀ rẹ tàbí mo ṣe sí ìṣe rẹ. Olúwa dáríjì láàánú gbà. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ náà lónìí. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi lónìí. I have acknowledged my sin before you. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi lónìí. I have acknowledged my sin before you. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi lónìí. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi lónìí. I have acknowledged my sin before you. Somebody lift a voice and begin to pray. Ẹnìkan gbàgbọ́ kó sọ fún Ọlọ́run. Mazuko tori makaraba yekaba. Legaroso tole makayaba. Lazuko tole mezikelebo. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run mi kanda ló so tole makando resantelebo. Ẹ pe Jésù dáadáa. Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi lónìí. Somebody pray. I have acknowledged my sin before you. Mo mọ ẹ̀ṣẹ̀ mi, mo sì máa ṣe é dé mi. Olúwa dáríjì, mo jẹ́wọ́ rẹ̀. I have sinned against your word. Ọlọ́run mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run. That I have sinned against you. Ẹ sọ fún Jésù. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Wẹ̀ mí mọ́ nínú ẹ̀ṣẹ̀ mi gbogbo. Sọ mí di tiẹ̀. Wẹ̀ mí mọ́, wẹ̀ mí mọ́, wẹ̀ mí mọ́. Wash me, cleanse me, purify me, sanctify me. Yà mí sí mímọ́. Yà mí sọ́tọ̀ fún ìwọ Ọlọ́run. Somebody pray. Ẹ sọ fún Ọlọ́run pé kí Ọlọ́run kó yà ọ́ sí mímọ́. Pé kí Ọlọ́run kó sì yà ọ́ sọ́tọ̀ fún ara rẹ̀. Olúwa yà mí sí mímọ́. Olúwa yà mí sọ́tọ̀ fún ìwọ Ọlọ́run. Ẹ pé orúkọ Jésù. Ọlọ́run yà mí sí mímọ́. Lakoto rada koso to le ma sentelebo. Matoko rata le ma zukelebo. Olúwa yà mí sí mímọ́. Olúwa yà mí sọ́tọ̀ fún ìwọ Ọlọ́run. Ẹ pé orúkọ Jésù. Maye katore ma santa labayabo. Ẹ pé orúkọ Jésù dára. Bí kí Ọlọ́run kó yà wá sí mímọ́. Kó sì yà wá sọ́tọ̀ fún iṣẹ́ rẹ̀. Fún òun Ọlọ́run. The Lord should wash us and purify us from that very sin. Bí kí Ọlọ́run kó dárí gbogbo àṣírí ẹ̀ṣẹ̀ gbogbo. In any form that we have sinned against the word of God. Ìta ti dẹ́ṣẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí kí Ọlọ́run kó dáríjì wá. Ẹ ká béèrè fún ẹ̀mí ọ̀tun. Ask for a new spirit, a new heart. Ẹ ká béèrè fún ẹ̀mí ọ̀tun. Ẹ ká béèrè fún ẹ̀mí ọ̀tun. Let's ask for a new spirit, a new heart. Ọmọ náà porúkọ Jésù dáadáa. Bẹ́ẹ̀ kò béèrè fún ẹ̀mí ọ̀tun. Bẹ́ẹ̀ kò béèrè fún ẹ̀mí ọ̀tun lọ́wọ́lọ́wọ́. I want you to ask for a new spirit. I want you to ask for a new heart. Bẹ́ẹ̀ kò béèrè fún ẹ̀mí ọ̀tun. Somebody pray. Ẹnìkan gbàdúrà mi tẹ́ wá sẹ́. Ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ọ̀tun wọnú ayé mi. Ẹ̀mí ọ̀tun wọnú iṣẹ́ mi. Ẹ̀mí ọ̀tun wọnú ayé mi. Ẹ̀mí ọ̀tun, a new heart, a new spirit. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ayé mi. Somebody pray. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ilé mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ayé ọmọ mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ilé mi. Ọmọ Ọlọ́run gbàdúrà mi tó wà yẹn ni. Orúkọ Jésù dáadáa. Pé kí ẹ̀mí Ọlọ́run alààyè ní ọ̀tun kó wọnú ayé wa wá. Ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun. Ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun wọnú ayé mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ilé mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú iṣẹ́ mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ọ̀nà mi. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ilé mi gbogbo. Ọmọ Ọlọ́run lánàá gbàgbà orúkọ Jésù. Pé kí ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú ayé wa. Ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú iṣẹ́ wa. Ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú ilé wa. Ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú ayé ọmọ wa. Ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú ọ̀nà wa. Ẹ̀mí Ọlọ́run lọ́tun kó wọnú ilé wa gbogbo. Ask the Spirit of God in a new way, in a new dimension, in a new form that you have not experienced. Kó wọ́n lọ́tun kó wá já gbogbo èdè, kó já gbogbo èdè ọ̀tá, kó já gbogbo èdè ẹ̀ṣẹ̀. Ní orúkọ Jésù nínú ayé wa. Somebody pray to break the yoke to set us free. Ẹ pé orúkọ Jésù, ẹ bèrè fún ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun. The Spirit of God, the newness of God, the newness of the Spirit of God, the newness of His power. Ẹ̀mí ọ̀tun nínú agbára rẹ̀. Ẹ̀mí ọ̀tun nínú agbára rẹ̀. Ikabababo sontoyaba. Handori me sontori me sentrebo. Makandori makambra ostarada. Mayina bakustunda labagaba. Ẹ pé orúkọ Jésù. Ẹ̀mí Ọlọ́run lọ́tun wọnú ọkàn mi. Wá gbàkóso ayé mi yìí. Wá gbàkóso ayé ọmọ mi yìí. Wá gbàkóso ilé mi yìí. Wá gbàkóso iṣẹ́ mi yìí.
Somebody pray that prayer that the Spirit of God, ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun, that the Spirit of God, ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun, that the Spirit of Jehovah God, ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun, kó máa bọ̀ nínú ayé wa, kó máa bọ̀ nínú ọ̀nà wa, kó máa bọ̀ nínú ilé wa, kó máa bọ̀ nínú ayé wa. Ẹ po orúkọ Jésù yẹn, ẹ sọ fún Ọlọ́run alààyè, ẹ̀mí rẹ lọ́tun, ẹ̀mí rẹ ní ọ̀tun, ẹ̀mí rẹ ní ọ̀tun wá, ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun, lèbó radídà, rèbádó lámbàyà, lèdó rabadídà, lòsótò rìnẹsẹ̀ntìlẹ̀wò. Ẹ po orúkọ Jésù, bẹ́ẹ̀ ẹ̀mí Ọlọ́run ní ọ̀tun kó máa bọ̀, yétété lè máa sádà. Ọlọ́run gbàdúrà, ń tá a nílò nìyẹn fún ìṣẹ́gun yẹn, ó tá a nílò nìyẹn fún ìborí ogun yẹn, ó tá a nílò nìyẹn fún agbára yẹn, ẹ̀mí Ọlọ́run lọ́tun yẹn ní orúkọ Jésù. Ó yá ẹ béèrè fún sẹ́ pé kó máa bọ̀ nínú agbára náà, kó máa bọ̀ nínú ìrànlọ́wọ́ náà, kó wá já gbogbo ìdè ní orúkọ Jésù, kó wá mú ìsàn láàárọ̀ yìí, kó wá tú ayé wa ṣe, kó wá ra ayé wa padà. Ẹ̀mí Ọlọ́run ní ọ̀nù, ẹ po orúkọ Jésù láàárọ̀ yìí. Ask for the Spirit of God in the nearness of Him in our life. Lórúkọ Jésù, ẹ̀mí Ọlọ́run lọ́tun máa bọ̀ wá o, ní orúkọ Jésù. Iná gbàgbà, ó yá ló gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́, ẹ̀mí ayọ̀, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́, ẹ̀mí ayọ̀, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́, ẹ̀mí ayọ̀, ẹ̀mí mímọ́ wá, óyá lórí ẹ̀mí mímọ́ wá.
Jésù Olúwa dáwọ́lé mi pẹ̀lú agbára ńlá ohun tá a lè ṣe yẹn tí agbára Ọlọ́run bá ti dé ìyá lè ṣe you can be able to do it torí pé agbára ò sí ní kí ni ò fi ṣẹlẹ̀ because there is no strength there is no power ṣùgbọ́n ìgbà tí agbára Ọlọ́run bá wọnú ayé yẹn lọ gbogbo èdè tí ọ̀tá dé ayé ẹni yóò jà á because now èyàn á ju okùn yẹn á stretch okùn yẹn ò lè it can't contain you anymore kò lè gba èèyàn mọ́ yóò jà ní torí pé agbára Ọlọ́run ti wọlé wá ṣùgbọ́n pé èèyàn nìkan ló wà pápá okùn yẹn á mú yẹn mọ́lẹ̀ torí pé kò sí agbára Ọlọ́run máa stretch okùn yẹn it will enlarge you so okùn yẹn ò lè hold ẹ mọ́ ọwọ́ ọ̀tá ò lè ká ọmọ ẹ pọ́nkọ Jésù Olúwa wọnú mi ẹ̀mọ́ ó gbé mi wọ̀ ní o mo fẹ́ agbára láti ṣàṣeyọrí Olúwa mo fẹ́ agbára láti lọ́mọ láyé agbára kan ni tí ò bá lè ṣe agbára kan ni kò sí tí ò bá lè ṣe láti parí ẹ̀kọ́ yẹn agbára kan ni kò sí ṣèbáwọn kan ń ṣe ṣèbáwọn kan mọ àwọn kan ń ṣe àwọn kan ń rí ṣe àwọn kan ń rí mú àwọn kan ń rí gbà ẹ pe orúkọ Jésù agbára tí mú ẹni ṣàṣeyọrí agbára Ọlọ́run tí mú ẹni nílò àlùyọ agbára tí ẹ̀tọ́ tèmi ò fi gbé tí ọ̀tá ìyájọ́ ṣẹ́gun lórí ayé mi sẹ́ Olúwa gbé wọ̀ mí àwọn aláǹlànà gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ ńlá Jésù sọ mí di alágbára lónìí fún ìṣeré Olúwa sọ mí di alágbára lónìí ní òkè náà lè bọ́ sí Olúwa sọ mí di alágbára lónìí mo gbàgbà tí ń dìrì pé tí ń bari jẹ́ ó dàgẹ́ agbára kó ṣe kó tó kó di asán mo gbàgbà tí ń sọ ayé ẹni lò fún ẹ bí orúkọ Jésù Olúwa sọ mí di alágbára lónìí Olúwa sọ mí di alágbára lónìí èmi náà fẹ́ dìde mo fẹ́ kó ònú àkóró mo fẹ́ kí ìdíjú ayé mi kúrò Olúwa sọ mí di alágbára lónìí èmi náà fẹ́ tẹ̀lé ọdún pẹ́ èmi náà fẹ́ ṣèfẹ́ rẹ àwọn aláǹlànà gbàdúrà Olúwa sọ mí di alágbára lónìí kí ayé àwọn ọmọ mi kó bọ́ sípò Olúwa sọ mí di alágbára lónìí ní orúkọ Jésù Olúwa sọ mí di alágbára lónìí gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ orúkọ Jésù gbogbo agbára ọ̀tá lórí ayé mi gbogbo agbára Sátánì lórí ayé mi jẹ́ kó bẹ̀rẹ̀ sí di asán kò sí ẹni Sátánì tí ò níbi fún láyé Sátánì kò lè ro nǹkan gidi mọ́ ìgbà tí Ọlọ́run ti lè jáde anything good kò sínú ẹ̀ mọ́ ìgbà tí Ọlọ́run ti dún Sátánì láyé lọ́run anything good kò sínú ìsọ̀nì ní ẹnìmọ̀ gbogbo nǹkan tó máa rò ibi ni bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ káwọn èèyàn dè so yẹn bí ọkàn èèyàn sì burú jáì all what man is thinking is evil so ṣé gbígbà tó Ọlọ́run dá èèyàn ṣe bó ṣe rí nìyẹn kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ti dá èèyàn dáradára ìgbà tó gba Sátánì láyé inú ayé wọn bí ẹni pé ọkàn èèyàn sì burú jáì àbí ọkàn èèyàn burú Ọlọ́run jẹ́ ká mọ èèyàn ṣàmì dáadáa Ọlọ́run jẹ́ kí èèyàn kó aláwọ̀ kí èèyàn burú ní kò rí bẹ́ẹ̀ torí Sátánì ni he has nothing to offer no man ju ibi lọ ibi láyé ẹ̀ kó fún yàn lówó ibi ló fẹ́ fi ṣe kó fún yàn ní gbogbo nǹkan tó fẹ́ ṣe wò ní kí èèyàn tó lówó kó tó lọ gẹ́rí gbogbo ibi ni has nothing good ẹ porúkọ Jésù Ọlọ́run gbogbo agbára Sátánì lórí ayé mi èyí tó fi ń bà mí láyọ̀ jẹ́ èyí tó fi mi mú tó ń mú mi ronú èyí tó fi mi tó jẹ́ ọtí èèyàn fi ń wo rẹ̀ pé abáwọn tèmi ṣe wá rí báyìí láàrin àwọn èèyàn èyí tó mú ọ̀rọ̀ mi gbogbo agbára Sátánì èyí tó mú mi ronú èyí tó mú mi sunkún èyí tó mú mi banújẹ́ gbogbo agbára Sátánì èyí tó yẹ tó sọ mí aláìmọ́ ṣe èmi ò mọ ìyà tó kọ sí ọ yẹn ṣùgbọ́n mo fẹ́ kó orúkọ Jésù tó wà lóhun tó ṣẹlẹ̀ ní ayé ẹ gbogbo agbára Sátánì èyí tó fi ń dènà mi gbogbo tó yẹ kí n gbà lọ́dún kan tó ń lọ ọdún méjì mọ́ mi lọ́wọ́ amọ̀láńlá ló gbàdúrà gbogbo agbára Sátánì lórí ayé mi lónìí ó yẹ kó bẹ̀rẹ̀ sí di asán Olúwa sọ di asán lórí àárọ̀ ìmọ̀ kéèpè wọn Olúwa sọ dòfo gbogbo agbára Sátánì nínú ayé àwọn ọmọ mi ní ìrìn àjò mi lórílẹ̀‐èdè yìí ó yẹ gbàdúrà
gbogbo agbára tó fẹ́ kí n láṣeyọrí, gbogbo agbára tó fẹ́ kí n lákòjọ ní orúkọ Jésù, gbogbo agbára Sátánì lórí ayé mi, gbogbo agbára Sátánì lórí ilé mi, gbogbo agbára Sátánì lórí iṣẹ́ mi, oya làkàtó lè màkúsà kálí màkàdà lè brondo sútó bẹ̀rẹ̀gẹ̀dẹ̀bọ̀, oya orúkọ Jésù. Màtẹ́lì mẹsẹ̀ntẹ̀lẹ̀ bọ̀. Orúkọ Jésù, gbogbo agbára Sátánì nínú ayé àwọn ọmọ mi, gbogbo agbára Sátánì ní ìrìn àjò mi yìí, gbogbo agbára Sátánì ètò òfòrè dùn mí, ètò òfòrè jẹ mí níyà, ètò òfòrè pọ́n mi lójú, gbogbo agbára Sátánì ní orúkọ Jésù ètò òfẹ́ kí ọ̀nà mi là, gbogbo agbára Sátánì ètò òfẹ́ kí n kéré délé ní orúkọ Jésù, gbogbo agbára Sátánì ètò ń fa eré sẹ́yìn nínú ayé mi, gbogbo agbára Sátánì ètò mú mi lọ́sọ́dú kan, ètò ò jẹ́ kí n tẹ̀síwájú, ètò ò jẹ́ kí n ríre mú, gbogbo agbára Sátánì ètò ò jẹ́ kí n láàánú gbà, gbogbo agbára Sátánì ètò ò jẹ́ kí n lálùyọ, gbogbo agbára Sátánì ní orúkọ Jésù lórí ayé mi, lórí iṣẹ́ mi, lórí ọ̀nà mi gbogbo, dúà orúkọ Jésù Kristi Olúwa wa. Sátánì gangan lè ra yàn ní kékeré máa mọ̀ kankan. Hello, gbàmí àṣùbà ọgbọ́n láàní kò lọ́gbọ́n ní kò apply wisdom ní Sátánì ra yàn yé ohun tó yẹ kó ṣe kò ní ṣe. Hallelujah. Ẹ̀mí ráyìí wá bí ẹ ti ra kò tẹ̀ ní àgbà tí ẹ bá ṣí bí ọjọ́ ti lọ. Sátánì náà ní ẹ̀mí ráyìí kò jẹ́ kí èèyàn ṣe kan tó yẹ kó ṣe lásìkò. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà ló gbà kò sí eré kankan tó fẹ́ fún yàn. Àtìlẹ́yìn tó mà tí ó máa wà ní gbogbo ìdí ìbàjẹ́ ló wà. Sátánì ò rẹ́ bá òòlù Sátánì níbi ìdí ohun gidi láyé níbo lẹ ti fẹ́ rí. You only going to find him níbi ìbàjẹ́, ibi táwọn yóò láyọ̀, ibi tẹ́ bí gbogbo ẹ̀ bá ti dàrú, bí wọ́n ti bàjẹ́, kò mọ̀ ń ṣe, kò lọ́kọ, kò rọ́mọ bí, kò níṣẹ́, ibi tẹ́ máa ti bá Sátánì nìyẹn o. Ẹ lè bá pa àwọn tẹ̀síwájú, wọn ń ṣoríire, wọn láyọ̀, inú wọn ń dùn, ọkàn wọn balẹ̀. Ọlọ́run nìkan lè rí bẹ́ẹ̀. Sátánì kò ní bẹ́ẹ̀ Sátánì bẹ́ẹ̀ kò lè sí bẹ́ẹ̀ torí ọ̀tá ohun rere. Àní gbàdúrà sí gbogbo lórí ohun tó ti ṣe lórí ọ̀rọ̀ mi, Olúwa dáwọ́ ẹ̀ dúró lónìí. Ohun tí Sátánì ṣe lórí ayé mi, Olúwa ó bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ tí ó ní, ó bẹ̀yàn lọ́wọ́ pé òun ló ń ṣiṣẹ́. Mo ti rí ẹnìkan tó pé òṣìṣẹ́ kan ò dáa, òun lọ síbòmí, ìkórìíra náà wà bẹ́ẹ̀. Ó yẹ kó ogun tó ń rí níbi tó ń filẹ̀ ló tún rí bí. Ẹlòmíràn ní àfọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ láti gbọ́ sí olùbòmí ló wà ó bá ti kó ti travel, ṣùgbọ́n nǹkan tó ń experience Nàìjíríà náà kò tí ì tán. Bẹ́ẹ̀ ni torí Sátánì ni ẹlòmíràn bá ọlọ́wọ́ mi ṣẹ́gun màmá yẹn, bàbá yẹn bá mi lupa, ọ̀nà lè bẹ̀rẹ̀ lupa, pàtó lupa ṣógun yẹn náà ti wáṣẹ́. Ṣùgbọ́n wọ́n á rí kí ni ẹ lójú àlá o, kí ni ẹni tó lè ṣiṣẹ́ òkú wà bẹ́ẹ̀ torí Sátánì ẹ̀dọ́ ló ní iṣẹ́ kankan ló ń ṣiṣẹ́ yẹn, kò ń ṣe ni ẹni ẹ̀kọ́ bá ti lólè bá ti dọ́ǹpù ẹ̀ á tún mẹ́lò mi kò yá tún bá mi báṣẹ́ lọ. Ẹ gbọ́ orúkọ Jésù, gbogbo iṣẹ́ rẹ̀ lórí ayé mi lónìí, Olúwa sọ di asán, Olúwa bà iṣẹ́ ẹ̀ jẹ́, iṣẹ́ Sátánì tó ń dí mi lọ́wọ́, èyí tí ò jẹ́ kí n pàṣẹ bọ́ọ̀dù exam yẹn, èyí tó mú o ti kàwé, kí ló tún fẹ́ kù, kí ló tún fẹ́ kà lórí ẹ̀, o ti kàkàkàkàkà, o ti sapá rẹ̀ títí, ipá rẹ̀ kò jẹ́ kí ipá rẹ̀ kà. Gbogbo Sátánì, gbogbo iṣẹ́ Sátánì lórí ayé àwọn ọmọ mi, ìtò tó jìyà tó, ohun tó bí ń ṣe fọ́mọ ló ti ṣe fọ́mọ, ṣùgbọ́n kò fẹ́ kó gbádùn ọmọ yẹn. Gbogbo iṣẹ́ Sátánì lórí ayé mi, o ti ṣiṣẹ́ tó yẹ kó máa jèrè ní, ètò òfẹ́ kí ẹ̀ lákòójọ, gbogbo iṣẹ́ nínú ayé mi, Olúwa bàṣẹ́ ẹ̀ jẹ́. Gbogbo ohun tó lè ṣe nínú ayé mi dáwọ́ ẹ̀ dúró ní. Bó Sátánì ṣe nínú ayé mi dáwọ́ ogun náà dúró. Bó Sátánì ṣe nínú ọ̀nà mi, Olúwa dáwọ́ ogun náà dúró. Bó Sátánì ṣe nínú ọkàn mi, dáwọ́ ogun náà dúró. Ọmọ náà lánàá ó gbàdúrà orúkọ Jésù. Yàgàdórí màkóbà lọ́sàkóbà gàyàbà. Sọ fún Ọlọ́run alààyè, gbogbo iṣẹ́ rẹ̀ nínú ayé mi, ètò mójú pọ́n mi, ètò tí ò jẹ́ kí mi náà rọ́wọ́ yọ ní orúkọ Jésù, ètò òfẹ́ kí n dìde, ètò òfẹ́ kí n rógolo. Ẹ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run, ètò òfẹ́ kí n rí ìrànlọ́wọ́ ènìyàn, ètò òfẹ́ kí n rí ìrànlọ́wọ́ Ọlọ́run, ètò tó tí mo ti bèrè tí òfẹ́ kí n rí gbà. Gbogbo iṣẹ́ Sátánì lórí ayé mi, ètò jẹ́ ká dùn àgbà,
Oya làkẹ́rì àmàgbọ́àdúà orúkọ Jésù Kristi Olúwa wa àní Ọlọ́run sọṣẹ́ mú kó òrùjọ́ ọ̀nà ayé mi lónìí. Daniel ó gbàdúà Ọlọ́run orí kò yẹ pé Ọlọ́run is not aware ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀. Daniel ta ti rán sí rí tó sì ń béèrè pé Olúwa ṣe fún mi Olúwa fún mi lówó yẹn àti kan fún lówó náà kí ló ń di lọ́wọ́ ìgbà tó máa wádìí ọ̀rọ̀ tó wá àṣẹ̀yìnwá àti àṣẹ̀yìnbọ̀ wọ́n rí i pé Sátánì ló wà ń bẹ̀ olórí ogun Páṣíà ló máa wà ń bẹ̀ o ló máa ń gbé àdúrà lọ́wọ́ o mo ní Sátánì kò lè dí Ọlọ́run lọ́wọ́ kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè dí ènìyàn lọ́wọ́ kò lè dí Ọlọ́run lọ́wọ́ kò sẹ́ni tó lè dí Ọlọ́run lọ́wọ́ kò sẹ́ni náà Sátánì ò lágbára ẹ̀dá Ọlọ́run ni kò yẹ pé Sátánì dára rẹ̀ pé olùfi lágbára Ọlọ́run ló dá ẹ̀dá Ọlọ́run ni Sátánì so Ọlọ́run kan fi láyè tiẹ̀ pé ókè máa ṣe tó ń ṣe lọ fún àwọn ọmọ aláìgbàgbọ́ aláìgbọràn Ọlọ́run máa pàṣẹ ló jẹ́ ọlọ́kan òun ló fẹ́ ó fẹ́ ṣe ibi mo ní ó fẹ́ ṣe ibi ọ̀rẹ́dì Ọlọ́run ló máa ń hó de pé mo sọ pé bóyá mo sọ pé ajá Ọlọ́run ni isn't the hand of God ṣùgbọ́n òun fẹ́ gèèyàn jẹ ọ̀rẹ́dì Ọlọ́run kọ́ restrain ẹ̀ ó delete ẹ̀ ajá Ọlọ́run ni ṣùgbọ́n fún ara ẹ̀ ajá dìgbòlugi ni ó fẹ́ gèèyàn jẹ ọ̀rẹ́dì ni Ọlọ́run ló gbá mú wá dì mọ́ ìwọ́kẹ́ ṣùgbọ́n bàmí tó bá rí pé ẹlòmíì ò gbọ́ràn òkú gbọ́ràn dé Sátánì fẹ́ gé ọjọ́ rẹ̀ ní òkú gbọ́ràn òkè àbá kó jẹ́ kó lọ ṣe nǹkan tó fẹ́ ṣe kò yẹ nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe you must define that kò yẹ nǹkan tó Ọlọ́run fẹ́ ṣe ṣùgbọ́n Sátánì fẹ́ ṣe àwa àgbà láyè kó lọ ṣe kò ṣe kó bọ́ Ọlọ́run fẹ́ dójú tiẹ̀ kí Ọlọ́run fẹ́ dójú tiẹ̀ Ọlọ́run ti ju gbogbo yẹn lọ Ọlọ́run fẹ́ kí n sunkún kí ló fẹ́ kí n sunkún fún ó ju gbogbo yẹn lọ it's too much it's above those things Ọlọ́run fẹ́ dójú tiẹ̀ pé it's above that ìró Sátánì ló fẹ́ dójú ti ayé ẹni ìró Sátánì ló fẹ́ kí èèyàn rí ọwọ́ yọ Sátánì ló fẹ́ kí èèyàn ní àṣeyọrí so ìgbà tí èèyàn bá ti wá rìn lọ síbi tí èèyàn kí ó lè ṣe ó fẹ́ lọ dìmú tẹ́tẹ̀lẹ́ ló ṣe ń gbó ìlọ́pẹ́ abá rìlíìsì ẹ̀ abá di wẹ́rẹ́kẹ́tẹ́ àní orúkọ Jésù gbogbo iṣẹ́ ẹ̀nú ayé mi lónìí gbogbo iṣẹ́ ẹ̀nú ọ̀nà mi èyí tó fi dí mi lọ́wọ́ tí mo fi wà náà kó tí mo wà yìí Olúwa yóò bàjẹ́ gbogbo tí Sátánì tó fi dí mi lọ́wọ́ tó fi dènà ayé mi èyí tó fi dènà ọ̀nà mi tó jẹ́ àdúrà mi gbà èyí tó jẹ́ kí n láṣeyọrí yẹn tó jẹ́ kí n rọ́wọ́ yọ yẹn gbogbo iṣẹ́ ẹ̀nú ayé mi Olúwa bàjẹ́ orúkọ Jésù orúkọ Jésù orúkọ ńlá Jésù gbogbo iṣẹ́ Sátánì nínú ayé mi gbogbo iṣẹ́ Sátánì nínú ayé àwọn ènìyàn yìí nínú àgọ́ ara ni ní orúkọ Jésù ní ọ̀nà ní ẹnu iṣẹ́ ni gbogbo iṣẹ́ Sátánì nínú ayé wọn Olúwa jọ̀ọ́ dá sán ẹ gbàdúrà làkàdó rabako sọ́tò ìgbàwá gbogbo iṣẹ́ Sátánì ní orúkọ Jésù nínú ayé wa lónìí jọ̀ọ́ dá sán ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run Olúwa sọ iṣẹ́ rẹ̀ dasán Olúwa bà iṣẹ́ ẹ̀ jẹ́ Olúwa sọ iṣẹ́ rẹ̀ di asán iṣẹ́ láti dójú tì mí ní orúkọ Jésù iṣẹ́ láti fà mí sẹ́yìn ní orúkọ Jésù iṣẹ́ rẹ̀ láti jẹ́ kí n má ra àánú gbà iṣẹ́ rẹ̀ tí ò fẹ́ kí mi náà rọ́mọ bí tí ò fẹ́ kí n rọ́wọ́ yọ ní orúkọ Jésù gbogbo iṣẹ́ rẹ̀ nú ayé mi èyí tí ò fẹ́ kí n láṣẹ ọlẹ́nu ẹ̀kọ́ yẹn ní orúkọ Jésù èyí tí ò fẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀ ń gbọ́ Ọlọ́run lánàá ó gbàdúrà èyí tí ò fẹ́ kó rówó ná ní orúkọ Jésù gbogbo iṣẹ́ rẹ̀ nú ayé mi gbogbo iṣẹ́ rẹ̀ nú àgọ́ ara mi gbogbo iṣẹ́ rẹ̀ nú bísínẹ́sì mi Ọlọ́run lánàá ó gbàdúrà orúkọ Jésù Olúwa bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ Olúwa sọ iṣẹ́ rẹ̀ di asán ní orúkọ Jésù ìka bàbàbàbàbàbà ríkàdó bàbàbàbàbà màsídẹ̀rẹ̀bàbàbà wáyé ní orúkọ Jésù gbogbo iṣẹ́ rẹ̀ sẹ́ nínú ayé mi every works of Satan Olúwa bàjẹ́ oníṣẹ́ bí Olúwa mú kúrò lójú ọ̀nà Olúwa ask the Lord to remove it out of the way ẹ sọ fún Jésù Olúwa mú kúrò lójú ọ̀nà
mo Sátánì kúrò lójú ọ̀nà ayé mi, mo kúrò lójú ọ̀nà ilé mi, mo kúrò lójú ọ̀nà ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù. Olúwa bá gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ nínú ayé mi, sọ mí dẹni òmìnira. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá ipò orúkọ Jésù. Òmìnira tó jìyà fún lórí ayé mi, Olúwa yóò farahàn fún mi. Òmìnira tó jìyà fún, ó ní aṣálọ́gbé àná, ó ní nípa iná rẹ̀ láti mú wa ní ara dá. Kò yẹ tó sick nìkan, ẹlòmíì tí business ẹ̀ bá sick kò ní lérè. Kò yẹ tó sick nínú àgọ́ ara nìkan ni ẹ̀ tó sick. Ayé tó ò méso jáde, ayé ẹ̀ sick ni. Ayé tó ò ní ìtẹ̀síwájú pé kéèyàn jókòó pé kí ni mo wá achieve láyé mi báyìí. Bàtò ó bu achievement ẹ̀, ẹkún ló bú sígbà ayé ẹ̀wù. Báwo láyé mi ṣe rí báyìí? Ayé yẹn ní ìwòsàn nìyẹn. Ó dá kí ayé wa kó mọ ire. Olúwa jẹ́ kí iṣẹ́ rẹ ohun tó jìyà fún yóò farahàn lórí ayé mi. Jẹ́ kí ohun tó jìyà fún kó farahàn lórí ayé àwọn ọmọ mi. Olúwa jẹ́ kí ohun tó jìyà fún kó farahàn nínú lórílẹ̀-èdè fún mi. Ó jìyà pé kó má bàa jìyà. Wọ́n ní ìyá méjì ò kí ń jẹran. Wọn ò túbọ̀ tún jìyà yẹn àgbọ̀dọ̀ tún nà nítorí àìsàn yẹn kí wọn náà tún wá gbé àìsàn yẹn rù. God forbid. Àgbọ̀dọ̀ tún ṣalọ́gbẹ́ pé kí ọ̀nà mi lè la, kí ọ̀tá tún dí mi lọ́nà. Ẹ kò dà pé iṣẹ́ rẹ̀, iṣẹ́ Jésù gbọ́dọ̀ lọ lásán lórí ayé mi. Iṣẹ́ Jésù sọ di mímọ̀. Olúwa sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ pé kí ọ̀nà là fún mi. Olúwa sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ kébì náà ní àṣeyọrí. Olúwa sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ nínú ilé mi lónìí. Ọlọ́run lánàá gbàdúrà kó orúkọ Jésù yẹn pé kí Ọlọ́run alààyè kó sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ nínú ayé rẹ̀. Kó sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ nínú ayé ọmọ rẹ̀. Olúwa sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀. Iṣẹ́ tó ṣe ní kàtàlí máa sọ ìfara lórí àgbélébùú. Iṣẹ́ tó ṣe ètò fi di ènìyàn, ètò fi kú fún mi. Iṣẹ́ tó ṣe ní orúkọ Jésù láti wá rà mí padà lọ́wọ́ ègbé. Ẹ po orúkọ Jésù nínú ayé àwọn èèyàn yìí. Ọmọ ńlá ló gbàdúrà bí kí Ọlọ́run kó sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ ní orúkọ Jésù. Olúwa sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ nínú ayé àwọn èèyàn yìí láàárọ̀ yìí. Iṣẹ́ ìwòsàn yẹn, iṣẹ́ ìtúsílẹ̀ yẹn, iṣẹ́ ìràpadà yẹn ní orúkọ Jésù. Somebody pray. Olúwa sọ iṣẹ́ àwọn iṣẹ́ rẹ̀. Father, in the name of Jesus, Father, Mikoto Robotoriaba, Ripatori Mekorba, ask God to manifest His work in your life. Make God Ọlọ́run sọ iṣẹ́ rẹ̀ di mímọ̀ ní ọ̀nà yín gbogbo ní orúkọ dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa ẹ pé orúkọ Jésù. Tó bá ti ní kẹ́ gbàdúrà ẹ má rọ ẹnì kankan wọ́n ṣáà sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run gbogbo àwọn tó ní kójú tì mí ní kójú wọn ní kójú tì. Olúwa gbogbo àwọn tó ojú kó tì mí ní kójú tì. Má rọ ẹnì kankan, just leave that for God. Má rò pé àwọn alágbájá ni ló sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ o. Ọlọ́run jẹ́ kójú tì o. It's okay. Talk to God to judge in that manner. I don't know. Ìgbẹ́ ìwọ sọ fún Ọlọ́run gbogbo àwọn tó ní kójú tì mí ní kí ojú tì. Ọlọ́run gbogbo àwọn tó ní ká ayé yọ̀ mí lórúkọ Jésù ní kí ojú tì. Ohun tó kójú tì wọ́n ni pé mi ò sọ pé bá kí bí bá wọn. Nídìí kí bí bọ́tà mi bẹ́yẹn. Àfẹ́lẹ́ tó yẹ kí bá ti pásítà lè mọ ọ̀lẹ́ nìkan lókun. Ojú pásítà lè jẹ́jẹ́ ohun ò ní gbà. Àfẹ́lẹ́ pé àsọ̀rọ̀ tó ń bá wà láyé. Ire ni ò ní ṣẹlẹ̀ irú yẹn bẹ́ẹ̀ yóò ti bẹ̀ ó dandan. Ọ̀gá súnú ọ̀gá góòsì nìyẹn. Hallelujah ní láti lọ. Hallelujah. Ṣùgbọ́n ojú tó ti ọ̀tá rẹ̀ ó tọ́jú ò lè ṣe yẹn kó wá pa ẹ ló mo fẹ́ invite sí kí nìyẹn ọ̀tọ̀ nìkan tó ń rò àbí kí ẹ fẹ́ invite wa sí pé ká bá yín kẹ́rù yín jáde náà ìbáwò no àṣekó mọ́ ni àbímọ ní ni ọmọ ta ni ọmọ àǹtí yín àbí ọmọ brọ́dà yín no èmi náà ni ẹ bímọ bẹ́ẹ̀ ni mi ti bímọ ojú tì ìgbéyàwó invitation afẹ́ invite sí wedding wedding ṣe wedding sister yín àbí brother no táwa ló ṣe wedding
èmi ni ẹnìkan tó sọ pé òun fẹ́ fẹ́ yín ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ṣe ìyanu ojú tì nìyẹn ìtìjú yẹn ẹsẹ̀ yóò máa wọlé ni ẹsẹ̀ yóò máa wọlé tuuru ni mi ì lè lọ mi ì lè lọ ohun tó ní ò lè ṣe èèyàn á bẹ̀ sí ṣe ibi tó ní ò lè fò lókè wọ́n á bẹ̀ sí fò lókè wọ́n ní ò lè lọ́wọ́ yòówó tí mo pè é lónìí ó kílẹ̀ sọ pé èlò lè sọ pé ẹ ní ìdí yẹn ta ló sọ pé òun fẹ́ fún wa èmi náà mo lọ fẹ́ fún yín ẹ̀yin rẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà ni mo lọ fẹ́ fún Olúwa ló ṣe ẹ rí i pé ìyanu Joseph ó ti àwọn ẹ̀gbọ́n rẹ̀ lójú lórúkọ Jésù ìyanu rẹ̀ yóò ti ọ̀tá rẹ̀ lójú sàmì dáadáa àmín ìyanu Joseph ó ti ọ̀tá rẹ̀ lójú wọn ní tọ́ ẹ̀ṣọ́ lọ bá bàbá wọn pé àjọṣọ lọ́wọ́ bàbá bẹ bọ́ yìí o kó má di ìgànnà kí o kó má sọ wá sí pírísìnì kí ló ń tá a ṣe fún ìyanu rẹ̀ tì wọ́n lójú ìyanu Joseph ó dójú ti àwọn ọ̀tá ẹ̀ wọ́n ra bàbá kẹ́yìn ní ohun tó ṣe pàtàkì kí ìyanu rẹ̀ kó tì wọ́n lójú ohun tó ṣe débi sọ Ọlọ́run Olúwa dójú ti àwọn tó ní kójú tì mí gbogbo àwọn tó ní kójú tì ọ́ yẹn pé kò lè ṣẹlẹ̀ wọ́n nígbà tí Olúwa dá ìkó lọ sí òní padà àwọn dàbí èdè ńlá làá Sárà ojú ti ọ̀tá ẹ̀ ó ń ta ló sọ pé Sárà náà adé tó ń fún ọmọ lọ́yàn hallelujah àwọn adé tó gbọmọjó pé ta ló lè ní ògbọ́jọ́ rẹ̀ ní at her old age wọ́n ti ayé ti rò kún màmá dírẹ́gẹ́ náà máa pè é ṣáà lọ jókòó mẹ́yẹn òkú sọmọ ń bì yìí hallelujah ṣùgbọ́n ojú ti ọ̀tá ẹ bí orúkọ Jésù Ọlọ́run jẹ́ kí ojú tì wọ́n ilẹ̀ àmọ́ka ó ṣàtàlì máa ó rẹ̀ kàtà ní kò ní tí kabrando sí kàtàrà gbogbo àwọn tó ní kójú tì mí gbogbo àwọn tó ní kójú ti iṣẹ́ mi gbogbo àwọn tó ní kó tó ayé àwọn ọmọ mi gbogbo àwọn tó ní kó ti ọ̀nà mi ní orúkọ Jésù Olúwa dójú tì wọ́n Ọlọ́run sọ́dà dùà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run dójú tì àwọn tó ní kójú tì mí gbogbo àwọn tó bèrè fún ìtìjú ayé rẹ sẹ́ gbogbo àwọn tó ní kó tì kò lè ṣẹlẹ̀ ní ayé yìí fún ọ ní orúkọ Jésù Olúwa bá ń fi ìyanu mi dójú tì wọ́n ní orúkọ Jésù gbogbo àwọn tó ní kójú tì ọmọ mi orúkọ Jésù tó ní kò lè parí ẹ̀kọ́ ó yẹ gbọ́ àdúrà ìkàdọ́ ní mẹ́kọ́ rárá Olúwa dójú tì wọ́n fi ìyanu mi dójú tì ọ̀tá mi lórílẹ̀‐èdè fi ìyanu mi dójú tì wọ́n gbogbo àwọn tó ń ru ayé rẹ pín ní orúkọ Jésù gbogbo àwọn tó ló ti tán ní orúkọ Jésù gbogbo àwọn tó kò sọ́dà àbáyọ Olúwa fi ìyanu mi dójú tì wọ́n ní orúkọ Olúwa tó ní kójú tì mí ní orúkọ Jésù gbogbo àwọn tó ní kójú tì mí gbogbo àwọn tó fẹ́ ṣe ẹ̀yẹ rẹ gbogbo àwọn tó fẹ́ ṣe ẹ̀gàn rẹ ní orúkọ Jésù ó mi kọ́ ní mi sírù táyà wà ní mi ń dẹ́kọ̀ kó brande kó sírù bá ní dẹ́rẹ́ kó pàrọ̀ ní tìrì síràyà ní orúkọ Jésù Olúwa tó kójú tì wọ́n gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Thank you, Daddy. Hallelujah. Hallelujah. I don't know why sometimes I try to run away from this. I don't know. Personally, I know. But you always come. I don't know which one is a willing thing. But I always sometimes it comes like this and I'll just hallelujah. But to me personally, no. But it will just come like this. Okay. Hallelujah. Gbogbo àwọn tó ní kójú tì ọ́ màá kọ́ ṣé kí n sọ ni àbí kí n kọ́ alóhùn díẹ̀ àwọn tó bá ti yí kó yé àbí kí n kọ́ lè sọ. Hallelujah. Lórúkọ Jésù gbogbo àwọn tó ní kójú tì ọ́ kórúkọ tì wọ́n ọba tó fi iyọ̀ wó ilẹ̀ Jẹ́ríkò sàn bẹ́ẹ̀ ni lórúkọ Jésù kó lọ sí orísun ìtìjú yẹn kó mú kúrò ṣàmì dáadáa o ṣàmì dáadáa o ṣàmì dáadáa gbogbo ọba tó fi iyọ̀ wó orísun tó fi iyọ̀ wó orísun sàn
pé ó ní kòrò ó ní lọ mú iyọ̀ wá pé iyọ̀ fún ó mú adùn jáde ńbẹ̀ nípa ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù Kristi Násárẹ́tì rí kàtàlí mi kó bí lakó sáyé dàbàrà gbogbo oríṣi ìjìjú nínú ayé yín lónìí kọ́lọ́run kó parẹ́ 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 gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa gbà mí tọ́lọ́run bá kọ́ sọ̀rọ̀ ó lè má jẹ́ fún èmi ẹlòmíì bẹ́ẹ̀ kan tó gbàgbọ́ ẹ̀mí abẹ́ kan tẹ́lòmíì bọ́sẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ bí tí fèètì ẹ̀rọ ọmọ nìyẹn ohun tí mò ń gbọ́ pé ó lè ṣe owó àkẹ́kọ̀ọ́ ní ìmọ̀ bíyà for me ṣé ìwọ lọ ẹlòmíì bẹ́ẹ̀ kan tí fèètì ẹ̀rọ ọmọ nìyẹn so ẹ̀kẹ́ faith is a level or how do we see God bí a ṣe rí Ọlọ́run ó yẹ bá a ṣe rí Ọlọ́run lọ́lọ́run ṣe máa ń kọ́ ìyà sí ọ. I don't condemn any church. No. Bí òye Ọlọ́run ṣe yí wọn sí nìyẹn. So now, one church is not good. So far, the word of God is preached. So far, they have clear understanding of the truth, who Jesus is. Where Jesus will jẹ́ kí ló ṣe fún olùgbàlà and they walk in obedience to him. So I don't really condemn. So revelation is different. So gbàdúrà yẹn pé kò mú ó lè má jẹ fún èmi ó lè jẹ pé fún I told you that ó lè má why sometimes I say it because hallelujah if you have been in our church you should have clear understand what I'm talking about. Hallelujah. But I will say it because I don't know if the faith but mo fẹ́ kó there but it's like kò mú iyọ̀ rẹ kó kéèyàn fún iyọ̀ kéèyàn kọ̀ dànù kéèyàn kọ̀ fún ọ. Hallelujah. Simple. I don't know whether your feet hold on to that. That's up to you. But I'll just say it. To me, I want to hold it back to myself. But I'll just. Lórúkọ Jésù, gbogbo ẹni tó ní kójú tì ọ́. Lórúkọ Jésù, kójú kó tì. Gbogbo ẹni tó ní kójú tì ọ́ pé àwọn sáré ìtìjú fún ayé rẹ. Àwọn sáré ìtìjú fún ayé ọmọ rẹ. Ẹ̀ka náà mo dẹ̀ gbàdúrà fún yín. Mo ti ń wòye láti kan mo mọ̀ yín dáadáa mo tiẹ̀ mọ̀ yín dáadáa bí adé alẹ́ sọ bóyá ẹ̀yìn nítorí pé orúkọ yín tí mo wò mo mọ̀ yín ọkẹ́ yín náà wà níbí mo mọ̀ yín ìkànnì lọ tí bá bẹ̀rẹ̀ sí wo fóònù mi and I can get you but mo mọ̀ yín dáadáa I will just say it TAIW mo mọ̀ yín dáadáa. Ẹ̀ka mo ti bẹ̀rẹ̀ àmì ìbẹ̀rẹ̀ ayé mo dẹ̀ mú gọ́sọ̀ ọkàn mi ń kọ́ mo yẹ kí n ti sọ kí n gbàdúrà fún yín náà àdúrà bá ti mú kọ́ but mi àmọ̀ bóyá it has nothing to do with you what I'm talking about I don't know mi mà ṣùgbọ́n mo gbàdúrà gbogbo ẹni tó ní kójú tì ọ́ lórúkọ Jésù kójú kó tì wọ́n ẹ̀ ní gbọ́ ibi ṣàmì dáadáa. Gbogbo ibi ènìyàn àti bí àwọn ẹni òkùnkùn lórí ayé yín di asán ẹni tí ń gbé ayé ẹni níjà kó gbè yín níjà Ọlọ́run tí ń ran ayé ẹni lọ́wọ́ kó ràn yín lọ́wọ́ lórúkọ Jésù wáyé máa sáyé lè kọ́ ọ́ lè wáyé máa kọ́ ọ́ lè sáyé lè máyé lè kọ́ ọ́ lè sáyé mẹ́yọ́ ni mi sì lè sáyé lè kọ́ gbogbo iṣẹ́ àwọn ẹni òkùnkùn kó di asán. Gbogbo iṣẹ́ àwọn ẹni bí kò di asán ń tó bá ti kòkòrò fún èèyàn sójú ọ̀nà èyí tí kò ṣe fídíò kòkò fún ọ sójú ọ̀nà gbogbo ibi ojú ọ̀nà gbogbo ibi wá tó ń bẹ níwájú lórúkọ Jésù kó bàjẹ́ Ọlọ́run tó fi iyọ̀ owó tó fi wò sàn kó wò yín sàn Ọlọ́run tó fi wo orísun ìkorò sàn gbogbo tó ń bẹ níwájú yín gbogbo èrò yín bí Ọlọ́run kó dànù. Ili makai masaya kángẹ́lì Olúwa kó ṣiṣẹ́ ìyanu yìí kángẹ́lì Olúwa kó ṣe ìràpadà yìí ní orúkọ Jésù ìyanu kó ṣẹlẹ̀ gbogbo ẹṣin táyé ní òní gùn
gbogbo ẹṣin ògo táyé pò ní rí ìgùn láyé lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó gbé ọ sórí ẹ̀. Ibi ìgbéga táyé sọ pé ẹ̀ ní dé lórúkọ Jésù Ọlọ́run kó gbé e débẹ̀. Gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́, Psalm 58, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́ nínú ayé yín lónìí, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́ nínú ayé àwọn ọmọ yín lónìí, gbogbo iṣẹ́ àwọn ẹni bí kó bàjẹ́, gbogbo ọ̀nà yín kó là, ojú òní ti ọ̀nà náà rẹ, ojú òní ti ọ̀nà ayé rẹ, gbogbo òní gbọ́rọ̀ yín bí màmá yẹn ẹ̀ ní gbọ́ lórúkọ Jésù. Mo ní kí Ọlọ́run kó súre fún ọmọ gbogbo, mo ní kí Ọlọ́run kó súre fún yín, ẹ̀ ní jìyà, wàhálà yín làálàá yín ní gbogbo ọ̀nà kò ní já sásán, làálàá wa ní gbogbo ọ̀nà lórí ọmọ kò ní já sásán, làálàá wa lórúkọ Jésù ní gbogbo ọ̀nà kò ní já sásán. Ibi tẹ́ ti ń fẹ́ Olúwa ẹ rí ìrànlọ́wọ́ yẹn gbà, ibi tẹ́ ti ń fẹ́ ìyanu yẹn ẹ rí ìrànlọ́wọ́ yẹn gbà, ibi tẹ́ ti ń fẹ́ ògùn yẹn rí ìrànlọ́wọ́ yẹn gbà lórúkọ Jésù. Ọ̀nà yín kó là, Olúwa kó daṣọ àṣírí bò yín, Olúwa kó daṣọ ìró yín. Gbogbo èèyàn tó wọnú àdúrà yẹn lọ bá àánú pàdé o. Gbogbo iṣẹ́ tí ọ̀tá bá ti ṣe náà ayé kó di asán. Ó yẹ lọ rí ògo yín lò, ẹ 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 lọ rí àánú gbà, ẹ lọ rí oore ọ̀fẹ́ gbà, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí oore ọ̀fẹ́ gbà, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí oore ọ̀fẹ́ gbà, ẹ lọ rí àánú gbà ní orúkọ Jésù. Ìyanu ńlá yìí kó jẹ́ ti yín, ògo yìí kó jẹ́ ti yín, ìyanu ńlá yìí kó jẹ́ ti yín, ògo yìí kó jẹ́ ti yín, ìyanu ńlá yìí kó jẹ́ ti yín, ògo yìí kó jẹ́ ti yín. Bẹ́ẹ̀ ni ó sì rí, bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù. Ojú òní tì yín, ẹ̀ ní dẹni yẹ̀yẹ́, ẹ̀ ní dẹni yẹ̀yẹ́, ẹ̀ ní dẹni yẹ̀yẹ́. Àdúrà yín kó gbà, owó táyé bá ṣiṣẹ́ yẹn sínú ayé yín kó bàjẹ́ o. Gbogbo tó bá rán sí ọ̀nà yín kó di asán, gbogbo tí ayé bá ṣiṣẹ́ yẹn sínú ayé yín kó bàjẹ́, ọ̀nà yín lórúkọ ọ̀nà Sátánì kó di asán. Ojú òní tì yín, ẹ lọ ráàánú gbà. Ọlọ́run tó ran ìgbàgbọ́ èèyàn, arábìnrin ní help my faith lórúkọ Jésù kó ran ìgbàgbọ́ wa lọ́wọ́ kí àdúrà wa gbà. Ibi òní jẹ́ ti ọ, ibi òní jẹ́ ti ẹ lọ lórí ọ̀fẹ́ ẹ gbà. Jésù Olúwa mo gbàdúrà fún màmá yẹn, gbogbo ẹni tẹ́ bá wà mí tẹ́ wà ní àdúrà yìí kó Olúwa kó súre fún yín. Gbogbo ẹni tó wà ní àdúrà yìí kó Olúwa kó súre fún yín. Gbogbo ẹni Táíwò tẹ́ bá wà ní àdúrà yìí kó Ọlọ́run kó súre fún yín. Olódùmarè kó daṣọ àṣírí bò yín, ilé yín kó jẹ́ ilé aláyọ̀, àlàáfíà lórúkọ Jésù ló bá nú ayé yín, ọkàn yín kó balẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa wa, àmín. Àmín. Ẹ ṣe tó yẹ kó ogun tó yẹ kó tún wà lórí ẹ̀ táyé lónìí gùn, ọ̀run kó gbé ọgùn, ọ̀run kó gbé yín gùn lórúkọ Jésù. Kẹ́ débẹ̀ kíákíá lórúkọ Jésù, kẹ́ débẹ̀ kíákíá. Ẹ lọ rí ògo lò, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí ògo lò, ẹ lọ rí àánú gbà, ẹ lọ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run kó fara àánú ayé, ìrànlọ́wọ́ Olódùmarè kó fara àánú ọ̀nà yín lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ Olódùmarè kó fara àánú ayé, kẹ́ rí iṣẹ́ ìyanu Ọlọ́run, kẹ́ lógo Ọlọ́run kójú má ṣe tì yín, kẹ́ rí iṣẹ́ ìyanu Ọlọ́run, kẹ́ rí ògo Ọlọ́run, káyé má ṣe yọ̀ yín lórúkọ Jésù. Gbogbo tẹ́ ẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe kankan, gbogbo tẹ́ ẹ dáwọ́lé lórúkọ tẹ́ ẹ fẹ́ àṣeyọrí, ẹ lọ láṣeyọrí yẹn o. Gbogbo tẹ́ ẹ ń wá ọ̀run kó fún yín rí. Ìrètí a sún fún Abraham mọ ní orúkọ Jésù, ìrọ̀rùn kó mọ yín lónìí. Ìrètí a sún fún Jacob kó mọ ní orúkọ Jésù, ìrè Ọlọ́run kó mọ yín lónìí. Ìrètí a sún lọ́jọ́ ọ̀nà lórúkọ Jésù kó mọ ayé yín, kẹ́ ẹ dẹni ìdáláre, kójú má ṣe tì yín, kí ayé má ṣe béèrè pé Ọlọ́run tẹ̀yìn dà. Àdúrà kó jẹ́ fún yín, àdúrà kó gbà fún yín. Níbi àdúrà ojú òní tì yín, bẹ́ẹ̀ ni ó sì rí.
láì lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín 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 lórúkọ Jésù. Ó yẹ bẹ̀rù tí ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí lẹ fẹ́ kó ṣe. Ẹ sọ fún Ọlọ́run, ẹ bá Ọlọ́run sọ nípa ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Bí ẹ ṣe jáde pé kí Ọlọ́run kó bá wa jáde o, kí Ọlọ́run kó bá ogun wa jáde, kó bá ogun wa jáde, kó bá ogun rẹ wọlé, kó sì bá ogun rẹ jáde, kójú má ṣe tì ọ́. Ó yẹ gbàládùá 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 gbàládùá. Ẹ sọ fún Ọlọ́run tẹ́ ń fẹ́ kí Ọlọ́run kó ṣe fún nínú ọdún yìí, nínú oṣù yìí, kí Ọlọ́run kó ṣe. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ àwọn èèyàn yìí o, gbọ́ àdúrà wọn o, gbọ́ ohun tó ń fẹ́, ṣe ohun tó ń fẹ́ fún wọn Ọlọ́run. Dá wọn lóhùn níbi ààyè ńlá, ṣe àánú ayé àwọn eléyìí Ọlọ́run. Dá wọn lóhùn fún ògo fún wọn. Bẹ́ẹ̀ ni ó sì rí o. Jésù Kristi Olúwa wa. Ọlá rẹ yóò pọ̀ sí, ìbùkún Ọlọ́run yóò sì jẹ́ tirẹ̀. Ọlá Ọlọ́run yóò pọ̀ sí nínú ayé rẹ. Ọlá rẹ yóò pọ̀ sí, ìbùkún Ọlọ́run yóò sì jẹ́ tirẹ̀. Màá tún sọ lẹ́ẹ̀kan sí, ọlá rẹ yóò pọ̀ sí, ìbùkún Ọlọ́run yóò sì jẹ́ tiyín. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa. Ọlọ́run gbé omi súnmọ́, àwọn Ọlọ́run kó ya omi súnmọ́, ìṣẹ́gun Ọlọ́run kó wọnú omi lọ. Bẹ́ẹ̀ ni ó rí o láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín àmín. Take note of Psalm 58. I don't know whether it has to work with what I told you. That's up to you. But take note of what I told you. Just look at it. Hallelujah. The Lord Jehovah God will bless you. I cover that water by the blood of Jesus. Agbọ́dọ̀ kó wọnú mi lọ. Ìṣẹ́gun kó wọnú mi, kó fún wa ní ìṣẹ́gun. Ọ̀nà yín kó là. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Thank you for being here. God bless you. See you in the morning by God's grace. Ẹ ká sọ ká pé àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ yìí ní by 6. God bless you. Stay blessed and stay secure. Ẹ ṣe jáde lọ́kọ́lọ́run kó bá yín jáde. You are blessed. God bless you. Bye bye. Thank you for being here. Olúwa fẹ́ Jésù kó bá yín gbé o. Jésù Olúwa wa. God bless you. Bye bye. See you later on.